Ọlọpa ní orílẹ̀-èdè Canada wọ́n yìnbọn pa akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan. Wọ́n ní ṣe wérewère lójú ọ̀nà ni àwọn fi yìnbọn pa á. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ṣèlérí báyìí láti rí i dájú wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Canada ó rí ìdájọ́ òdodo gbà bí iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Canada ṣe yìnbọn mọ́ akẹ́kọ̀ọ́ ọ̀hún. Alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà tó wà ní òkèèrè Àbíkẹ́ Dábírí Èrèwà ló jẹ́rìí sí ọ̀rọ̀ yìí. Àtẹ̀jáde kan tí agbẹnusọ àjọ náà Abdulrahman Balógun tó fi síta lọ́jọ́bọ̀ ọjọ́ 4 oṣù kínní ọdún 2024 ni ó bu ẹnu àtẹ́ lu ìhùwàsí ọlọ́pàá tó yìnbọn pa akẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Canada ọ̀hún. Àbíkẹ́ Dábírí Èrèwà ní ṣíṣekú pa Afolabi Stephen ní ìlú Manitoba orílẹ̀-èdè Canada ló jẹ́ ìwà tó burú jáì tó sì bu omi tútù sí ọkàn ènìyàn. Alága ọ̀hún ṣèlérí pé àwọn máa rí dájú wípé àwọn wádìí ìṣẹ̀lẹ̀ náà kulẹ̀kulẹ̀ àti wípé àwọn ó gba ìdájọ́ òdodo fún olóògbé tó tẹrígbàsọ ọ̀hún. Ìyàlẹ́nu ńlá ló jẹ́ nígbà tí ìròyìn náà tó wa lọ́wọ́ wípé ọlọ́pàá tó wà ní orílẹ̀-èdè Canada ó yìnbọn pa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ akẹ́kọ̀ọ́ látàrí wípé ẹni náà ara rẹ̀ ò balẹ̀ àti wípé ó ń ṣe wérewère. Nínú ọ̀rọ̀ tí àwọn olú iléeṣẹ́ ọlọ́pàá sọ ní orílẹ̀-èdè Canada, wọ́n ní àwọn gbìyànjú láti lo gbogbo agbára láti mú ẹni náà dúró kó yé ṣe wérewère lójú ọ̀nà, ṣùgbọ́n ó já sí pàbó. Ìdí rèé tí àwọn fi yìnbọn lù ú. Àbíkẹ́ Dábírí Èrèwà ó bá ẹbí àti àwọn ọ̀rẹ́ Afolabi kẹ́dùn lórí ikú rẹ̀ tó sì gbàdúrà yìí pé kí Ọlọ́run tẹ́ ọmọ náà sí afẹ́fẹ́ rere. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àjọ NISCOM tó fi léde, wọ́n ní àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Canada ló yìnbọn pa Afolabi Stephen ẹni ọdún 19 years lọ́jọ́ 21 oṣù kejìlá ọdún 2023 nílùú Manitoba. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ wípé ohun tó ṣẹlẹ̀ gangan kò tí ì yé ẹnikẹ́ni. Winnipeg iléeṣẹ́ ọlọ́pàá ní Manitoba ni wọ́n gbé àtẹ̀jáde tí wọ́n fi sórí òpó ayélujára náà jáde nígbà tí wọ́n sọ wípé ọ̀dọ́mọkùnrin yìí ó ń ṣe wérewère lójú pópó àti wípé ara rẹ̀ ò balẹ̀ ni wọ́n ṣe yìnbọn lù ú. Àwọn ọlọ́pàá náà ní gbogbo ìgbìyànjú àwọn láti rí i dájú wípé àwọn fi Afolabi Stephen lára balẹ̀ ló já sí pàbó. Òun ló sì ṣe okùnfà tí wọ́n fi yìnbọn pa á. Wọ́n ṣàlàyé sójú òpó wọn wípé ìbọn tó bá yìí òun ló fà á tó fi kú. Ikú Afolabi Stephen ló ti fa awuyewuye àti wàhálà lórí ayélujára tí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ti ń sọ báyìí wípé ṣé ìbọn ló kàn kí wọ́n yìn lu ẹni tí ọkàn rẹ̀ tàbí ara rẹ̀ kò balẹ̀. Lára ohun tí àwọn ènìyàn ń sọ ni wípé ó yẹ kí ààbò tó dájú kó wà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò bá sí ní orílẹ̀-èdè bàbá wọn, àti wípé àjọ apẹ̀tùsááwọ̀ ní orílẹ̀-èdè Canada tí wọ́n jọ fi ọwọ́ sowọ́pọ̀ papọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ó yẹ kí wọ́n wá nǹkan ṣe sí. Ìgbà kọ́kọ́ nìyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n máa pàdánù ẹ̀mí wọn ní ilẹ̀ òkèèrè fún ìdí tí kò ní ìtumọ̀ kankan. Ọlọ́pàá ní orílẹ̀-èdè Canada ó yìnbọn pa akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Kí Ọlọ́run má jẹ́ ká kó sí oko ìwájẹ o. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tẹ̀mí dá iná rárá nítorí tèmi ẹ bá subscribe.